ẹ̀yin bàbá mi, ẹ̀yin bàbá olóríire tí mo fẹ́ pè yìí, gbogbo bàbá olóríire, ẹ̀yin bàbá tẹ́ kì í jẹ́ kí ojú ti ọmọ, ẹ̀yin bàbá tẹ́ kì í jẹ́ kọ́mọ ráre, ẹ̀yin bàbá tẹ́ kì í jẹ́ kọ́mọ ó sorí burúkú, ẹ̀yin ni mo fẹ́ dárúkọ báyìí. Gbogbo ohun tí mo fẹ́ sọ lónìí ẹnu mi ò gbà á, ṣùgbọ́n mo fẹ́ fẹnu ẹ̀yin bàbá tí mo fẹ́ dárúkọ yìí sọ. Ẹ dákun, iṣẹ́ tó tóbi, iṣẹ́ tó nípọn ni mo fẹ́ gbé fún yín, iṣẹ́ tèmi ò lè dá ṣe, iṣẹ́ tèmi ò lè dá ṣe rárá tó ju agbára ọmọdé lọ, òun ni mo fẹ́ gbé fún yín. Ṣùgbọ́n àwọn bàbá tí mo fẹ́ dárúkọ tá à ń sọ yìí náà, kì í ṣe gbogbo àwọn bàbá yìí náà ni màá lè dárúkọ délẹ̀. Ṣùgbọ́n bá a bá ní 100 bàbá, tá a bá ti lè dárúkọ 5-6 nù wọn, tá a sọ pé a fi orúkọ wọn, tá a sọ pé a fi dárúkọ gbogbo àwọn yòókù, tàbí a fi ṣe àpọ́nlé gbogbo àwọn èèyàn àwọn yòókù, ṣe mọ̀ pé a ti dárúkọ gbogbo wọn tán náà nìyẹn. Àwọn kọ̀ọ̀kan nínú àwọn bàbá mi tí mo súnmọ́ díẹ̀, àwọn kọ̀ọ̀kan nínú àwọn bàbá mi tí mo súré rántí orúkọ wọn, ẹ̀yin nìkan ni mo fẹ́ dárúkọ. Kódà mo kọ sínú ìwé ni, torí mi ò fẹ́ kó sápá mi lórí. Iṣẹ́ ni mo fẹ́ gbéran yín, torí ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ polúkú muṣu. Bàbá, ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ polúkú muṣu. Tí ọká bá ṣáájú, tí paramọ́lẹ̀ tẹ̀lé, tí òjòlá bá ń wọ́ ruru bọ̀ lẹ́yìn, ọ̀pọ̀ èèyàn ní ẹ̀rù máa bà láti gbé igi sí ejò. Ẹ dákun ẹ̀yin bàbá wa ẹni ìtàn Ọ̀jájá, bàbá wa ẹni ìtàn Ọ̀jájá, mo pè yín. Bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, bàbá tèmi nìyẹn, bàbá mo mọ̀ pè yín. Bàbá wa Ọ̀ràngún ìlú Ìlá, mo pè yín o, mo pè yín o, mo pè yín o. Bàbá wa Rílíwánù Akíọlá àti ìlú Èkó, mo pè yín o, mo pè yín o. Bàbá wa Lákè Tẹ̀gbá, mo mọ̀ pè yín. Bàbá wa Ìwí of Adó, mo mọ̀ pè yín. Bàbá wa Òṣèmọ̀wé Tòǹdó, mo pè yín o. Bàbá wa Àtáọ̀jà l'Óṣogbo, mo pè yín o. Bàbá wa Arómọláràn tìlú Iléṣà, mo pè yín o. Bàbá wa Mákámá Olówù ti ilẹ̀ Òwu, mo pè yín o. Bàbá wa Akínrera, bàbá wa ọba ìlú Ìfẹ́tẹ̀dó, mo pè gbogbo yín o. Ọ̀pọ̀lọpọ̀ èyí tí mo pè yín ni mo súnmọ́. Gbogbo àwọn tí mi ò wá dárúkọ tí wọ́n jẹ́ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, mo fi gbogbo orúkọ àwọn tí mo dárúkọ yìí mo fi pè yín. Ẹ dákun, ìlú yìí ò gbọ́dọ̀ tójú ẹ̀yin àgbà bàjẹ́. Ṣé bí wọ́n sọ wípé èpè tí a ó lẹ̀ sẹ́ńjọ́ sí, ṣé bí wọ́n ní ẹ̀yin lọ́balọ́ba kan ti lọ rí ìdànù ni? Ẹ má jẹ́ képe a ó lẹ̀ máa jà wá lọ títì. Ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìsìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Ẹ̀yin bàbá wa, ẹnu yín la bá rú òwe yẹn pé ọmọ wa kò gbọ́dọ̀ ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá mú ìlẹ̀kẹ̀ ká fi sí di ẹlòmíì. Àgbájọ ọwọ́ báyìí la sì fi sọ̀yà. Ẹ̀yin bàbá wa kábíyèsí lọ́balọ́ba, iṣẹ́ tí mo fẹ́ gbé fún yín, iṣẹ́ méjì ni tó sì ṣe pàtàkì jù tẹ́ ẹ bá fẹ́ kí ìmọ̀ Yorùbá padà ṣọ̀kan, tẹ́ ẹ fẹ́ kí ìlọsíwájú ó bálẹ̀ Yorùbá. Ẹ̀yin bàbá wa, ẹ dákun torí Ọlọ́run, ẹ bá mi parí ìjà tó wà láàrin bàbá wa tí ó jẹ́ olùdíje fún ipò ààrẹ ní ilẹ̀ Nàìjíríà, ọmọ olódòdé, bàbá wa Tinubu ni mò ń sọ o. Ìjà tó wà láàrin àwọn àtàrẹgbẹ́, ẹ bá wa parí election ló ń bọ̀ lọ́sùn yìí. Èèyàn dìtẹ̀ ọmọ ẹranko gíngìn,
àwọn èèyàn kan ń jẹ nídìí ọ̀tẹ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo òpò tí Rauf Arẹ́gbẹ́ wà tẹ́lẹ̀ lọ́dọ̀ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn kan tí wà ń pò yẹn nítorí aáwọ̀ ráńpẹ́ tó wà láàrin àwọn méjèèjì onígbó ti dágbó sí méjì ẹ dákun ẹ má fojú di ẹnìkankan bàbá wa Rauf Arẹ́gbẹ́ṣọlá mo súnmọ́ wọn díẹ̀ ní ojú mi kòrókòró báyìí mo fi àlùkùránì búra wọ́n ti sọ lójú mi rí lẹ́ẹ̀mejì pé bí èèyàn bá gé àwọn ní ọ̀bẹ lọ́wọ́ báyìí ẹ̀jẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló máa jáde inú ẹ̀ sọ wá yẹ kí nǹkan kékeré ó ṣẹlẹ̀ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ẹ̀sì máa yé sí i kàkà kó sàn fún ìyá àjẹ́ ó tó ń fọmọ rẹ̀ bóbìnrin ẹ̀yin Yorùbá kí ló dé tẹ́ ẹ̀jẹ̀ á ronú torí Ọlọ́run ṣé èèyàn méjì mẹ́ta tí ó wà pẹ̀lú ẹni tá à ń sọ yìí ṣé tí wọ́n bá kún àwọn èèyàn tó fẹ́ dìbò fún bàbá wa síwájú ṣó burú ni ṣé wọ́n kíkún wọn kún wa ìlódùn mọ́ wa nú ni àbí ká yọ wọn kúrò kò dẹ̀ sí nǹkan tó ń dùn mí nú ẹ̀ ju pé ẹ̀yin kan lẹ̀ ń yé sí ẹ̀yin kan lẹ̀ ń yé sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwa ti mọ̀ ti pẹ́ olùdaríjì ẹ̀ṣẹ̀ ni àwọn èèyàn kan ti ṣe Aṣíwájú tó yẹ pé kò yẹ kí wọ́n kọjá ní 10 kilometres to his house wọ́n wà pẹ̀lú wa lénìí ẹ̀yin èèyàn ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ jáwọ́ lọ́pọ̀ tí ó yọ bàbá wa Musiliu ẹ mọ gbogbo ìgbà tó kúrò nínú tó kúrò lọ́dọ̀ tí wọ́n kúrò lọ́dọ̀ Aṣíwájú ẹ mọ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin wọn náà bàbá wa Musiliu Ọbaníkòró ẹ mọ tó ti ṣẹlẹ̀ láàrin wọn ǹjẹ́ yín lè mọ̀ pé ìjà kan ti wáyé láàrin òun àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu rí ṣùgbọ́n àwọn èèyàn kan tí ń rí jẹ́ǹdì mọ̀dàrú yẹn wọ́n ń túbọ̀ dákún ọ̀rọ̀ yẹn ni èmi sì mọ ẹni tí ń jẹ́ Arẹ́gbẹ́ mo mọ ẹni tí ń jẹ́ Arẹ́gbẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni Arẹ́gbẹ́ ti sọ lójú mi tí wọ́n sọ lójú mi tí ó jẹ́ pé inú mi dùn orí afẹ́fẹ́ ni mo kúkú fẹ́ gbé sí i tó bá ti jẹ́ rọ́ ni wọ́n sọ pé rọ́ ni àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti sọ lójú mi rí nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí mi ò mọ̀ pé ní ìgbà kankan òpin lè dé bá friendship wọn àwọn wo la bá ń bẹ̀ ṣé báwọn ọmọ Yorùbá náà la bá ń bẹ̀ ẹ̀yin bàbá wa ẹ sì ń wo ọ̀rọ̀ yín níran wọn ó ṣe election lọ́sùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ dákun kí ni ọ̀bá náà ẹ̀yin bàbá yìí láti parí ìjà yẹn kó tó di ọjọ́ yẹn kí gbogbo òbò àwọn tó ń tẹ̀lé Arẹ́gbẹ́ kí wọ́n ó dì í fún APC bẹ́ẹ̀ bá mà pé èèyàn ní bẹ́ẹ̀ bá mà béèrè táǹkù àwọn tó bá mà kù wọ́n mà yọjú ẹ má mà fojú kékeré wo Arẹ́gbẹ́ náà wọ́n mà ń sọmọ kékeré òun náà mọ̀ tí láwọn èèyàn tó lóòótọ́ Aṣíwájú Bọ́lá Ahmed ló build ẹ̀ ṣùgbọ́n náà ti láwọn tó build àwọn tó build yẹn wọ́n lè má lọ opportunity àti súnmọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n wọ́n láǹfààní àti súnmọ́ ẹni tí Aṣíwájú tó build àwọn náà ò ní padà lẹ́yìn ọ̀gá wọn ẹ̀yin Yorùbá ẹ jẹ́ ká paná ọ̀tẹ̀ rí kéré tó létí mi tó jábọ́ àáfàá sọ̀rọ̀ òjòkú ọlọ́run sẹ́rí òun ẹ̀yin Yorùbá ẹ jẹ́ ká parí ọ̀tẹ̀ tó wà láàrin wa yìí ẹ má jẹ́ ká bá ọ̀tẹ̀ yìí lọ títí à ń wá kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó di olórí orílẹ̀-èdè ṣùgbọ́n àwọn ọmọ tiẹ̀ ni wọ́n wá tó ń jà láàrin ara wọn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá kọjú sí yín ẹ̀ta tó bá kọ̀yìn sí yín ẹ̀ta tó bá kẹ̀yìn nìkan ẹ̀tẹ́rọ ara yín pa ọgbọ́n tá a fi kọ́lé tó ró gẹ́gẹ́gẹ́ kò tó èyí tá a fi sun bẹ̀ lásán falala o ẹ̀yin bàbá wa lọ́balọ́ba ẹni àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ parí ìjà wọn kíákíá lónìí sọ́la nìyẹn o ẹni ẹ̀kejì tí gbogbo yín náà tó mọ̀ bí ẹni mowó òun ni Ààrẹ Gani Adams
ìgbà kan ti wà tí àárín ààrẹ Gani Adams àti bàbá wa ọmọ olódòdẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu táàrin wọn ti gún rí náà ẹ̀yin ayé yìí náà lẹ sùn sáàrin wọn ẹ̀dẹ̀ má jẹ́ ń tàn yín ẹ má fojú di Gani náà láwọn èrò lẹ́yìn ó lérò lẹ́yìn o ẹ má jẹ́ àparọ́ tara wa jẹ́ bó ṣe lérò lórílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ náà ló ní diaspora àwọn ẹgbẹ́ kan tó kójọ ní diaspora wọn lágbára wọn ò sì ní fẹ́ ṣe nǹkan kan tó tako ààrẹ Gani Adams gbogbo ẹni tá ààrẹ Gani Adams bá ń bínú sí wọn mọ bínú sí ẹni tá ààrẹ Gani Adams bá ń bá ṣọ̀rẹ́ wọn mọ bá ṣọ̀rẹ́ ẹ dákun ẹ̀yin bàbá wa lọ́balọ́ba kí ló ná yín lórí pé kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ parí ìjà yìí kí Tinubu ó fa ààrẹ mọ́ra káàrẹ ó fa Tinubu mọ́ra ṣebí bí apá bá tóbi tó tán ṣe bó máa ń tó há ni ọ̀rọ̀ méjì tí mo pè ẹ̀yin lọ́balọ́ba yìí sí rèé o mi ò pè yín sí nǹkan kan rí o ọ̀pọ̀lọpọ̀ yín ni mo dẹ̀ sún mọ́ individually àwọn kan wà tí mi ò sún mọ́ ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti jẹ́ ọba ńlẹ̀ Yorùbá bàbá mi ni gbogbo ẹnikẹ́ni tó bá kódà kọjá ìlú 5 péré ló jọba lé lórí tó bá ti lè jẹ́ ọba tó wọ ìpèbí bàbá mi ni nílẹ̀ Yorùbá torí ìdí èyí mo bẹ̀ yín ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tí gbogbo yín ẹ̀yin lọ́balọ́ba yìí tó bá wù yín tòótọ́ kọ́mọ yín ó débẹ̀ tẹ́ ẹ̀ bá ní fẹ́ káwọn oníwọ̀nranwọ̀nran tí wọ́n máa ń sọ̀rọ̀ tó jẹ́ pé lọ́balọ́ba náà ń rí bú nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá fẹ́ kí wọ́n padà jàre yín ẹ sowọ́pọ̀ pẹ̀lú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ tí yín nìyẹn ẹ sowọ́pọ̀ pẹ̀lú wọn ẹ parí ìjà tó wà láàrin àwọn àti Arẹ́gbẹ́ ẹ parí ìjà tó wà láàrin àwọn àti Gani Adams ẹni tó wẹjú lẹ́rù ń bà o ẹni tó wẹ tí èèyàn bá ń lọ sọ́nà oko tó o má dà lọ́wọ́ tó o mú bọ̀ lọ́wọ́ tó o wá dédé dúró ń bì kan tó o rí ejò lẹ́gbẹ̀ẹ́ rẹ tó o sì mọ̀ pé ejò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tí n bá yọ àdá nínú ìdá mi mo lè fi gé màá pa náà ni tí n bá yìnbọn màá pa náà ni ìwọ làbùrọ̀ wéèsì ẹ̀tù tá à ní kúkú yọ àdá nínú ọfà ká fi pa ṣé ọ̀tẹ̀ tí àwọn ayé dálẹ̀ láàrin Aṣíwájú Bọ́lá Ahmed àti bàbá wa Ìbà Gani Adams àti bàbá wa Arẹ́gbẹ́lọ́sùn ṣé ọ̀tẹ̀ ayérayé lè fẹ́ sọ́dà ni ẹ̀yin àríjẹ́ndì mọ̀dàrú ẹ̀ẹ́dẹ̀ jáwọ́ bàbá wa ẹ wò ìpè bí yín tẹ́ ẹ wọ̀ ẹ fi búra fún wa ẹ fi ṣépè fún ẹni tí ó bá ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín láti débi ayọ̀ yín èmi ò pariwo Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìkan lásán o ìdí ni wípé ẹni tó bá kú ni kùlà abájáyé o ó lè ti sẹ̀yìn rí o kò ní mí ní o bó ṣe sẹ̀yìn rí yẹn bẹ́ẹ̀ náà ló ṣe dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn o tí ogún yẹn bá ń gbé Bọ́lá Ahmed Tinubu ṣépè ẹ rí wípé nínú àwọn tó ń gbé Bọ́lá Ahmed Tinubu ṣépè yẹn bóyá kò tí ì ṣe nǹkan kan fún wọn directly rí tọ́lẹ̀ jẹ́ pé ara àwọn ọmọ tóun ti ṣe fún ó ti padà ṣe fún wọn ṣùgbọ́n táwọn ọmọ ẹlẹ́kejì bóyá enviness bóyá wọ́n envy bó ṣe di ntọ́dà ẹ dákun torí Ọlọ́run yín bàbá wa ojú ò ní tì yín àsìkò rèé táwa náà lè kó àjọ ẹ mọ̀jẹ̀ àdúró de tàkó gbẹ̀yìn ẹ jẹ́ ká fi ẹsẹ̀ ẹ̀yìn délé ẹ jẹ́ ká fi ẹsẹ̀ ẹ̀yìn délé n tá ń jà fún lọ́wọ́ Ọlọ́run jẹ́ ó tẹ̀ wá lọ́wọ́ èyàn Yorùbá nation ṣùgbọ́n bí Yorùbá nation ọba tẹ̀ wá lọ́wọ́ tá a dẹ̀ tí ìmọ̀jọ́ tí ó dé ẹ jẹ́ káwa náà ó fi ọmọ tiwa ṣe kí a ti kà síbẹ̀ yẹn náà tí n tá ń sọ yìí bá wá dé tí Ọlọ́run bá wa tẹ́wọ́ gba Yorùbá nation tán tásíwájú bá wá lóun ò ní fi àga ààrẹ tó wà lẹ̀ gbogbo ayé la pè ló máa le ṣùgbọ́n nígbà tá àti ìmọ̀jọ́ tí nǹkan yẹn máa dé tá a tún wá ní sọ́pọ́ọ̀tì ká ọmọ tiwa kó di olórí orílẹ̀-èdè ká tiẹ̀ bọ́ lọ́wọ́ àwọn amúnisìn tí wọ́n ń pa ní pakúpa yìí àwọn tí wọ́n ń bá àwọn ìyàwó wa láṣepọ̀ tí wọ́n ń bá àwọn ọmọ wa láṣepọ̀ tí wọ́n ń gbé àwọn èèyàn wa wọgbó lọ tí wọ́n máa béèrè mílíọ̀nù ká tiẹ̀ bọ́ lọ́wọ́ wọn for the first time ká bọ́ lọ́wọ́ wọn for the first time tó bá jẹ́ pọ́ ọmọ tiwa ló wà lórí ìjọba irú tó ń ṣẹlẹ̀ yẹn ò ní ṣẹlẹ̀
irú tó ń ṣẹlẹ̀ òun náà sá protect ìyá àti bàbá ẹ̀ àbí ó máa lajú lẹ̀ kí ogun wá kó ìyá àti bàbá tó bí ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin bàbá wa lọ́balọ́ba tí mo dárúkọ yẹn ẹ dákun torí Ọlọ́run ẹ má fi etí lásán gbọ́ ọ̀rọ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ yín ni mi ò ní nọ́mbà yín ṣùgbọ́n ibi tá a bá ti ń pín káàkiri lórí ẹ̀rọ yóò padà kàn yín lọ́wọ́ náà ni tàbí kí àwọn tó bá kàn kí wọ́n padà sọ fún yín. Ẹ̀yin bàbá wa lọ́balọ́ba tí mo dárúkọ yẹn ẹ̀yin ni mo sọ gbogbo ọ̀rọ̀ yìí fún o. Ọmọ kékeré sì ni mí ṣùgbọ́n ẹ fi ẹnu àgbààgbà lọ́wọ́ mi. Ẹ jọ̀ọ́ kó tó di pa ṣe election Ọ̀ṣun ẹ parí ìjà tí ń bẹ láàrin Tinubu àti Arẹ́gbẹ́ ẹ parí ìjà tí ń bẹ láàrin Tinubu àti Ìbà Gani Adam ló bá tán ni màá wá bá sọ àbínú tí yín náà dùn sí kọ́mọ yín odòrò orílẹ̀-èdè tínú yín bá dùn sí ẹgbẹ́ gbèsè. Ọ̀rọ̀ tí mò ń sọ tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ wò membership card mi rèé tí mo fi jẹ́ ọmọ ẹgbẹ́ APC. Èmi ò dẹ̀ déédéé dọmọ ẹgbẹ́ APC gangan kọ́ ni mo jẹ́ mẹ́mbà ẹ̀. Mẹ́mbà Aṣíwájú Bọ́lá Ahmed ni mí. Láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sí wa láti inú AD. Òun gangan ni láìsẹ̀sì tiwa, òun ni pátì tiwa táwa ń ṣe. A jọ wà nínú AD ni. Bó ti ń kúrò nínú AD báyìí làwa náà pààrọ̀ ilé yìí tá a bọ́ sí AC. Bó tún ṣe ń kúrò nínú AC báyìí tó ń bọ́ sínú ACN gbogbo wa tó jọ padà síbẹ̀ ni. Ó tó kúrò ńbẹ̀ yẹn ó tó di APC. Ìwé APC lẹ́tọ́rí lọ́wọ́ wa yìí. Ẹ má sọ wípé mò ń sọ àyọnusọ. Èmi ò ń ṣaláyọnusọ. Mi ò dúró kì í ṣe pé mò ń du ipò. Mi ò du ipò òṣèlú kankan. Ṣùgbọ́n mo fẹ́ kí tọmọ Yorùbá ó dáa. Bàbá wa ẹ má bínú pé àwọn kan ń bú yín lórí ọ̀rọ̀ Yorùbá nation. Aláìmọ̀kan ni wọ́n jẹ́. Ẹ gbàgbé lórí èpè tẹ́nibọ́dì ń gbé yín sẹ́. Èèyàn ò ní gbèrú yín ṣépè képe ọmọ padà sórí ẹ̀ àfi tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ṣàìdá lókù. Gbogbo ẹnikẹ́ni tó bá gbé yín ṣépè èpè ẹ̀ padà sórí ẹ̀ nítorí àlùjànnú aborí dèpènù nìyí. Mo wá bẹ̀ yín lórúkọ Ọlọ́run, mo fi orúkọ Ọlọ́run bẹ̀ yín, ìdí tí mo fi mélé yìí ni pé kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe pé aláyọnusọ ni mí. Èmi fẹ́ dúró tì wọ́n gbogbo bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí ó ṣe di olórí orílẹ̀-èdè yìí. Ó kù sẹ́wọ́ ẹ̀yin lọ́balọ́ba. Ọwọ́ kan lẹ́ẹ̀ mọ̀ pé wọ́n bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dá kẹ́nìkan náà yóò pé kó ní kò sọ̀rọ̀ mẹ́. Ọwọ́ kan ni ó dẹ̀ ti ṣe fẹ́rú ó ti ṣe fọ́mọ. Táwọn Fúlàní tí wọ́n bá lè concede fún wa pé South lọ́kàn tí wọ́n tó wá concede pé ọmọ tiwa ló kàn ní South sí ọwọ́ tiwa ló yẹ ká fi yí ìdànù ni. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́ ẹ bá mi jí kiri sọ̀rọ̀ yìí kó tó di pé wọ́n ó ṣe election Ọ̀ṣun. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bápá bá tóbi tó tán yín máa ń tó hà ní. Kó tiẹ̀ jẹ́ pé èèyàn tí ó wà lẹ́yìn Arẹ́gbẹ́ kó jẹ́ ní gbogbo Ọ̀ṣun yẹn kó jẹ́ 5,000 péré ni wọ́n. 5,000 yẹn tó bá jẹ́ plus lọ́dọ̀ gọ́fúnà tó wà lórí oyè ìsìn. Ìbò mélòó la fi la PDP ní last time? Ìbò mélòó la fi la wọn last time? So táwa ní ká gbogbo àwọn èèyàn tó wà lẹ́yìn Arẹ́gbẹ́ yẹn táà ní káwọn kéèyàn bí èèyàn bá sí wèrè èèyàn ni wọ́n ẹ má jẹ́ káwọn kan máa tàn wá jẹ o. Ẹ má jẹ́ káwọn ńgbà tá aláǹfààní kó jẹ́ tiwa ṣé dandan ni ká máa bá wọn sọ̀tẹ̀ ni. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin ni kẹ́ ẹ rórí yín dáadáa o. Ẹ̀yin ni ẹrù tó wúwo wà lórí yín o. Gbogbo ẹni tó ṣe jù báyìí lọ fún yín ẹ ti fà wọ́n mọ́ra padà o. Ẹni tí ẹ̀yin náà fúnra ara yín ẹ dẹ̀ mọ̀ bí ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ mọ̀ bó ṣe rí o. Ẹ mọ̀ bí Gani ṣe rí sí yín kó tó di pé ayé yé sáàrin ẹ̀yin méjèèjì. Ẹ mọ̀ bí former governor Ọ̀ṣun Arẹ́gbẹ́ ẹ mọ̀ bó ṣe rí sí yín káyé tó yé sí àyìn ẹ̀yin méjèèjì. Ẹ dákun yín bàbá wa lọ́balọ́ba torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbà náà mi ṣàṣẹ ẹ bá láàrin òní sí bíi 4-5 days kó tó di àsìkò tá a ṣe election
Ọ̀ṣun state ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo àwọn ẹ̀yin bàbá báyìí gbogbo ntẹ́ bá mọ̀ pé lè ṣe tíjà yóò fi dókun fún wa ṣe. Gọ́fúnà Oyètọ́lá ẹ̀yin lẹ mú òkè lọ́wọ́ báyìí tẹ́ ẹ fẹ́ kó jábọ́ pàṣán tá a sì fi na ìyálé ó ń bẹ lájà fún ìyàwó àwọn tí wọ́n ń sọ pé kí Arẹ́gbẹ́ máa ń so ń jọ́ sí àwọn tí wọ́n padà lẹ́yìn Arẹ́gbẹ́ lẹ́nìí tí wọ́n tẹ̀ lẹ́yìn níjọ́ tẹ̀yìn náà bá kú òun bẹ́ẹ̀ wọ́n padà lẹ́yìn yín o ntẹ́ ẹ bá ti ṣe lónìí òun nìkan la máa rí sọ o àríṣe láríkà ní bàbá rẹ̀ gún o ẹ má jẹ́ káwọn ọ̀pọ̀lọ́ tí ó wọ̀ kankan ọ̀sẹ̀ gírì sí yín la ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì ó tì yín ní tìkùtì ibi tẹ́yìn ń lọ ni kẹ́ ẹ dojúkọ o òkèlè tẹ́ ẹ mú lọ́wọ́ yẹn kò gbọ́dọ̀ jábọ́ Gọ́fúnà Oyètọ́lá ọ̀pọ̀lọpọ̀ yẹn ní òkú ẹ̀yin lórí yín kún tí wọ́n ń bá yín fa nǹkan tá à ń sọ yìí ẹ̀yin ló fẹ́ fọ̀ jù so ẹ̀yin náà ẹ gbà fọ́lọ́run bàbá wa Rauf Arẹ́gbẹ́ ẹ̀yin náà ẹ gbà wípé gbogbo nǹkan láyé lọ́wọ́ Ọlọ́run ló wà ẹ̀yin náà kẹ́ ẹ rọra gbà fọ́lọ́run kẹ́ ẹ gbà pé gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ nílé ayé yìí kẹ́ ẹ gbà pé ọwọ́ Ọlọ́run ló wà bàbá wa Ìbà Gani Adam èmi ò fẹ́ kẹ́yìn náà ó rò lọ títí o mi ì fẹ́ kẹ́ ẹ rò lọ títí o torí wípé nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí wọ́n ní nǹkan rẹ ni Ọlọ́run ló kó bẹ́ẹ̀ tó dòde ibẹ̀ lẹ́ẹ̀bà o bẹ́ẹ̀ tó dòde ibẹ̀ lẹ́ẹ̀bà o tá a bá ti sọ bí wọ́n bá ti sọ bá a ṣe fẹ́ kí wọ́n sọ yìí ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kó tán nínú yín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ jẹ́ kó tán nínú yín bàbá wa Bísí Àkàndé bàbá ọmọ wẹ́wẹ́wẹ́ Bísí Àkàndé bàbá ọmọ wẹ́wẹ́wẹ́ gbogbo ẹrù yìí pátápátá orí yín ló wà bàbá ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ kọ́dínéètì gbogbo àwọn lọ́balọ́ba yìí àtàwọn èèyàn kọ̀ọ̀kan tẹ́ ẹ mà kó yẹ kó wà ń bẹ̀ torí pé ẹ bẹ́ẹ̀ jẹ́ kí n parọ́ fún yín o bàbá iyì tí ẹ ní ní ilẹ̀ Yorùbá kékeré kọ́ o àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ni wọ́n ń fún yín ní iyì o bàbá Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kẹ́ ẹ tẹ́ o iyì tẹ́ nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ní kankan lẹ ti ní o gbogbo wa la mọ̀ pé most of the time ni Buhari gan máa ń pè yín tó bá fẹ́ béèrè kankan lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá so kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe páàrí yín dáadáa ṣùgbọ́n a mọ̀ pé kì í ṣe bàbá oníjẹkújẹ bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ Buhari ní 200 times àwa ò lè believe pé ẹ lọ gbàbọ̀dè fún wa ni torí bàbá tó ojú ogun kò níyín bàbá Bísí Àkàndé ẹ̀yin ní kẹ́ ẹ bá mi coordinate kínní ẹ lè bá mi coordinate ẹ̀ kíákíá kó tó di pé a bẹ̀rẹ̀ election Ọ̀ṣun ire o ojú òní tì yín o. èmi náà ni ọmọ yín Sokoti alágbẹ̀dẹ ọ̀run Abdulrasaq Adéwálé ẹ ṣé o ó dàbọ̀.